Hello, ẹ̀yin èèyàn mi o. Kì í máa ṣe kékeré. Wọ́n ní Wednesday tó kọjá yẹn ní kábíyèsí àti ló mú Ashley lọ sí court. Wednesday yẹn dẹ̀ ní court yẹn. Tó kọjá ní court wọn. Nípa pé Adémákinwá kábíyèsí ló ní, Ashley ṣàtakú pé kábíyèsí ló ní. Òun ni kábíyèsí ṣe bínú mú lọ sí court. Ìgbà tó ń dé court, wọ́n ní kí Ashley present kí ni gbogbo dọ́kúmẹ́ǹtì, kí ni evidence tí kábíyèsí fi lọ́mọ. Wọ́n ní pẹ̀lú ẹ̀ pé Ashley ò rí dọ́kúmẹ́ǹtì kankan, kò sí nǹkan kan tó lè prevent. Wọ́n béèrè lọ́wọ́ lọ́ọ̀yà ń wò pàkó. Nọ́bà ni Ashley o, tó bá rí dọ́kúmẹ́ǹtì láti present, á jẹ́ pé 5 years imprisonment o, láti bà yàn lórúkọ jẹ́, òun bà kábíyèsí lórúkọ jẹ́, ó dẹ̀ ń parọ́ tí ò ń ṣe ti kábíyèsí. Nǹkan tí ò ṣe kábíyèsí, á jẹ́ pé 5 years imprisonment ló fi ń ṣeré yìí o. Láì fọ̀rọ̀ ògùn kì í bá ṣe kékeré. Nọ́bà ni wọ́n wá sọ fún Ashley, wọ́n wá ní kí òun àti lọ́ọ̀yà, wọ́n ní ìwọ lọ́ọ̀yà tó ní evidence kankan tó máa prove pé ó máa yẹ ẹ́ lẹ́nu pé gbogbo dọ́kúmẹ́ǹtì wọ́n máa seize ẹ̀, wọ́n á seize license ẹ̀ torí illegal work ló ń ṣe. Ìwọ wá síwájú adájọ́ ẹnu ẹ̀ ń lé pé kábíyèsí ló lọ́mọ, kábíyèsí ló lọ́mọ. Kí ni evidence ó di wò mí ń wọ̀? Wọ́n bá fún Ashley ní time tó máa lọ fi mú evidence wá. Wọ́n náà fún ní 10 days tó máa fi mú evidence wá. Tó bá ti mú evidence wá ní 10 days pé 5 years imprisonment ni wọ́n máa fún. At the end of the day, bí lọ́ọ̀yà ṣe wá pé Ashley sẹ́gbẹ̀ẹ́ kan wá, ìyá jẹ́ ẹ sọ nǹkan kan fún ẹ. Ṣé orí nǹkan tó ń sọ yẹn ó tọ́ ni? A kàn ń lọ láìsí evidence. Ìwọ kedere ò mú evidence kankan dání. Pé therefore kò sí ìdúró sí ìbẹ̀rù sí o. Wọ́n ní 10 days náà fún wa. Tó bá ti mú evidence wá, á jẹ́ pé ó gbọ́ nǹkan tó ń sọ 5 years imprisonment. Wọ́n dẹ̀ máa gba certificate o. Tó bá tó ní ibo ni kí ni evidence? Wọ́n ní Ashley sọ pé ó mọ iṣẹ́ ẹ̀ ni, mọ bó ṣe fẹ́ ṣe, mọ bó ṣe máa ṣe, mọ ṣe kíní kan. Màá fún ẹ ní wújà amount. Ó ní kí ló ń jẹ bẹ́ẹ̀? Kì í ṣe ọ̀rọ̀ amount. Tó bá ti sóòótọ́ ọ̀rọ̀ nù kíní, òun ò fi iṣẹ́ òun ṣeré o. Òun ò dẹ̀ lè fi gbogbo wàhálà táwọn òbí òun ṣe sóhun lórí kó òun fi tàràkà. Tó bá ti lé evidence, òun ti quit bẹ́ẹ̀ni eléyìí ṣe sọ pé òun ò ṣe mọ́. Lọ wá lọ́ọ̀yà mi. Wọ́n ní bí lọ́ọ̀yà yẹn ṣe lọ nìyẹn. Ashley kedere. Wọ́n ní tó bá ti ní evidence, no way. 5 years imprisonment. Wọ́n ní nítorí náà. Wọ́n ní lọ́ọ̀yà ti quit, ó lóun ò ṣe mọ́. Ashley ń bá òde tiẹ̀ ṣe wá jẹ́ how market. Wọ́n ní Ashley wá ń wò bí ọ̀bọ. Ṣé rí pé kábíyèsí tó mú lọ sí court yẹn, kábíyèsí yẹn rọ́jú gidi gan láti yẹjọ́ more than a year tó fi ń sọ fún jọ́ lọ mú kíní wá, lọ mú evidence wá, lọ mú evidence. Torí tí kábíyèsí bá fi ọwọ́ òfin mu, ó máa yà lẹ́nu, ó máa pọ̀. Àwọn ẹbí ẹ̀ tó ń ta fèlèfèlè, àwọn láfògìdì tó ń sọ pé kíní kan kábíyèsí gbọ́dọ̀ gbà. The worst ni pé ṣe náà ní kán gba gbogbo nǹkan, gbogbo àrólé tó tọ́ sí Tádéníkáwò kán gbé fún ọmọ àwọn. Torí ọmọ àwọn ni double prince. Níbo ni irú ẹ̀ ti ń wáyé? Double prince bá wò ó dá kábíyèsí ni sórí double prince yẹn àti kán gba ti Tádéníkáwò pé èèyàn ò lè ṣe é ṣe. Ọmọ òun ẹ̀jẹ̀ òun ni. Òun ti ṣe gbogbo every necessary thing nípa ọmọ rẹ̀ pé ọmọ òun ni. Torí ẹ̀ ló ń ṣe. Kò sí nǹkan tó òun fẹ́ láyé òun, gbogbo ayé òun máa wílẹ̀ fún Tádéníkáwò. Kì í ṣe bíi ti Adémákinwá kan mẹ́nu kúrò ńbẹ̀. Wọ́n ṣà ń ṣe fẹ́rẹ́ kankan. Ẹ wá ní kí ẹni ẹlẹ́ni máa mú wọn lọ sí court. Mo rò pé court ló máa settle ẹ̀. Tógo bá ń jẹ́ t'Ọlọ́run, ìyanu á ṣẹlẹ̀ o. Ashley nǹkan tó ń wá nídìí akọ̀ṣù á rí lédè ewùrà. Because eléyìí tó ń fọwọ́ fà yìí, tó ń fà lẹ́sẹ̀ yìí, kì í ṣe ẹrù ẹ̀ rárá. Báwo ló ṣe máa ní kán gbé gbogbo nǹkan tó yẹ kí Tádéníkáwò, òun ni olórí ilé, òun ló lórí ẹbí, òun làrólé, òun ni gbogbo ẹ̀. Kán tiẹ̀ tó lálàá pọ́n fẹ́ lóyún tọmọ tiẹ̀.
ìwọ wá fẹ́ fi ìrú gbàbùkún, níbo náà ti ń ṣe irú ẹ̀? Kò sí ibi tí wọ́n ti ń ṣe irú ẹ̀ o. Ẹ̀yin èèyàn mi, tẹ bá wo ọ̀rọ̀ yìí dáadáa, ẹ rí i pé kábíyèsí ó gbìyànjú. Ọkùnrin ogun ni. Ọkùnrin ni. Erin ńlá ni. Wọ́n ní erin ńlá. Erin ńlá kátàbú, òun ni kábíyèsí ń jẹ. Kábíyèsí ní inú kan kábíyèsí máa gbé kábíyèsí. Torí gbogbo wọn pátá ó fẹ́ àlàáfíà fún gbogbo wọn. Ó fẹ́ oríire fún gbogbo wọn. Ṣùgbọ́n wọ́n fẹ́ fi ibi sùn. Kábíyèsí á lékè gbogbo àwọn oníṣẹ́ ibi tó wà láàfin yẹn. Both àwọn ìjòyè, both àwọn elders tó ń fi dúdú pè funfun fún kábíyèsí. Torí kábíyèsí yẹn ọmọ Ọlọ́run tòótọ́ ni. Wọ́n ní orí tó máa dádé kò ní ṣaláì má dádé. Ẹ wo bọ́lọ́run ṣe fàyọ láàárín ẹbí pé ìwọ ló tọ́ sí. Ó dẹ̀ fún níyàwó gidi. Ọmọ wà fọmọ gidi tá lọ́rẹ̀ẹ́ tó jẹ́ ìyàwó. Ètò òun kàn lọ ṣe àṣemáṣe bẹ́tọ̀. Ṣùgbọ́n ṣá, kò sẹ́ni tó mọ̀ ṣe àfọlọ́run. Ọlọ́run dẹ̀ ti dáríjì. Wọ́n lé kò sí béèyàn ṣe lè rìn torí òní mì. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí, Ọlọ́run ti dáríjì ẹ̀. Ṣùgbọ́n irú ẹ̀ ni kò má ṣe mọ́. Torí a gbọ́ pé wọ́n ní kábíyèsí tó ń ṣe pé ó fẹ́ fẹ́ ìyàwó. Ṣé kò ti wá hàn yín lé mọ̀ kábíyèsí? Obìnrin tẹ́ ń fẹ́ yẹn ti hàn yín lé mọ̀. Ẹ má wulẹ̀ dáńbú, Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí. Bíbélì gan sọ pé ìwọ ní ọkọ kan, aya kan láti jẹ́ kí ọkàn wa balẹ̀, láti jẹ́ ká lálàáfíà.